Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Mi wo Babájídé sani wo pe mi awo Tàlàbí Òṣùnlẹ alias Excel Excel Films and Records International ìlú Ọ̀fà ṣálọ mọ wa ilé Fáwẹ́yìn mi wo ilé Babájídé owó ṣe Excel àwọn làbàkà mọ ṣe jíde. ẹ̀yin èwe ìwòyí èmi ti lóríṣiríṣi Excel gbogbo nìkan ní alẹ́ yìí ìwọ tó bá ń wá o Excel ni ẹ wá lọ mọ́gbọ́n láhùn mi araba ń bí ọba orin òun ló gba ráìtì ẹ̀ Excel kábíyèsí ọlọ́fà àsùnmọ́kì ọba múfútàwùmí ìgbàdàmọ́ sí o. Kábíyèsí ó lọ́mọ balẹ̀ Excel ó ní kí n jọ ṣe bí ọba ọmọgbọ́n láhàn kó máa ń jayé ọba lọ. ẹ̀yin èwe ìwòyí èmi ti lóríṣiríṣi. mi ò bá sọ ọ̀tọ̀ ní ìlú kò bọ̀ ẹ́ mi ìbá sáwọ̀ àwọn ọ̀tọ̀ mọ̀ mi wọ́n mú kí mi ìtayé láéláé bàbá bá ó pọ̀. torí mo dúpẹ́ tí mo rí àánú gbà o mo dúpẹ́ mo. mo dúpẹ́ mo rí àánú gbà. lórí ànúgbà torí kò ṣe kó lè wúlò lórí ànúgbà torí. olùkọ́ lórí ànúgbà. káyọ̀sì sàmọ́ ìlà rẹ̀. lórí ànúgbà. torí kò ṣe kó lè wúlò lórí ànúgbà ògùn ló bá sọ. fresh alájọ ògùn ló bá sọ. ara jíjí. Bàbá bọ̀ díẹ̀. Ọmọ ẹ̀kọ́ yọ̀nyọ̀. Pátápátá. Ọ̀yọ̀nyọ̀. ọ̀rọ̀ táwọn bá rẹ̀ sọ òun wá sára o. Amúlùdù. ọ̀tọ̀ ní ìlú kò bọ̀ ẹ́ mi ìbá sáwọ̀ àwọn ọ̀tọ̀ mọ̀ mi wọ́n mú kí mi ìtayé láéláé bàbá bá ó pọ̀.
bí fújì náà kọ́. Fújì máa ní. Ilé fújì. Ó tọ́gbọ̀rọ̀ lọ́jọ́ sí. Fújì máa ní. Ọmọ bọ̀ sí lókè. Fújì máa ní. Gbogbo àlelu lọ́dọ̀. Òní. Gbogbo àlelu. Kà á síwájú. Gbogbo àlelu lọ́dọ̀. Ọwọ́. Máa ṣe rí tọ́lẹ̀ tí wọ́n ò bá bá wà. Ọjọ́ mọ́ ní ìwé lọ́wọ́. Gbogbo kí ló ń ṣe ọ̀nà ọ̀gbọ́n yẹn. Ìgbà máa sùn, tó bá sùn tán, ẹ ti ká bọ̀ ọ́ sí. Kókóró. Igi tí òun lò. Ẹ jẹ́ ká fi dáná ní. Iná tí òun náà wà. Ẹ jẹ́ ká bomi parí. Omi. Ẹ jẹ́ ká. Ọlọ́pẹ́ náà ọ̀nà gáúsù sáwọn ní ìgbà bàbà. Ìmọ̀lẹ́ fújì ìkúnlẹ̀ bá so. Ìyànà yẹn sí náà ń pè mí ojú wa. Àwọn tí bá ń sọ ẹsẹ̀ ìyájú wa. Bẹ́ẹ̀ bá ti ń fi ijó yẹ wá sílẹ̀ àbákalà bẹ́ẹ̀ máa fowó yẹ wá sí. Bá a sílẹ̀ àti ìwé ni àyẹ́sí ni wá. Bẹ́ẹ̀ bá ti fi ijó yẹ wá sí ojú wa. Ẹ má gbàgbé la báyìíká yíbọ̀ ọ̀la láti fowó yẹ wá sí bá a so. Ẹni àyẹ́sí ni wá àbákalà bí ó bá bá. Lẹ́ka ọ̀sán ògùn. Pákéjì tó wà nílẹ̀ ẹ̀fọ́mọ ẹ̀dá. Ọlọ́nìkan lé. Pákéjì tó wà nílẹ̀ ẹ̀fọ́mọ ẹ̀dá o. Ọlọ́nìkan lé. Ibẹ̀ yẹn ní bọ̀dì rà. Ṣùgbọ́n tí wàá lakọ sílẹ̀ pé àwọn kan wà lóru. Àwọn kan ò ní níyà. Yẹ́misí. Yẹ́misí lọ́rẹ́ pọ́n lé o. Ẹyẹ́misí o. Àwọn kan máa bí wọ́n hàn, àwọn kan ò ní bí wọ́n. Ó tún alákọsílẹ̀ pé àwọn kan máa kárí o, àwọn kan ò ní bí wọ́n. Because ara ló lábàgà ní tálíkà àti àdọ́sọ. Yorùbá ló tún sọ̀rọ̀ àyè pé o olóko láàrin ẹ̀bí o òun kan mẹ̀kúnnù ní alábẹ́. Ẹ ń pariwo ilé lábàánà yìí bọ́lá ẹni máa kọ́lé lábàánà ìyá gúgú kọ́lé a tún kó sílé tó bá kọ́ ẹni oníkọ́lé lábàánà wọn ò ní kọ́wé sẹ́bọ̀ èyí tí wọ́n fi lọ. Ẹ ń pariwo ilé lábàánà yìí bọ́lá ẹni máa kọ́lé proprietor ìyá kúkú kọ́lé akósílé tó bá kọ́ ẹni oníkọ́lé ẹsẹ̀ wọn ò ní kọ́wé sẹ́pọ̀ èyí tí wọ́n fi lọ. àwọn tí wàá lakọ sí ilẹ̀ òkè àwọn kan máa bí wọn o àwọn kan ò ní bí. ó tún ara kọ sílẹ̀ òkè àwọn kan máa àwọn kan ní níyà. ẹ ń pariwo ilé lábàáyà yìí bọ́ láti pẹ́. alẹ́ ní máa kọ́lé proprietor ìyá kọ́lé àtúnkó sílé tó bá kọ́ pẹ̀lú àlàáfíà ara àti dùnú ọ̀sẹ̀kùnrin. ọwọ́ tó bá ṣẹ́kù sí owó sẹ́ẹ̀bọ̀ yìí ní ìjọba ẹ̀kú sí owó sẹ́ẹ̀kùnrin alámi. àwọn ó tí wàá lákọ̀ sí òkè àwọn kan wọn bí wọn o àwọn kan ní bí. but gbogbo ẹ̀ ká ṣe dáadáa
ṣe dáadáa ká ṣe dáadáa ṣe dáadáa. Ẹni ṣe orí pípa ìlú náà sí ẹni ṣe ká ìlú ọjọ́ ẹja ìwà rẹ̀. Ó tún alákọ̀ sí òkú rẹ̀ àwọn kan ní ìlú ẹgbọ́n ní bá kọ́lé ló gbó sílé Ojúmọ́ lábàṣọ́à. ẹni bá kọ́lé ní agbó sílé Ògúnlé lábàgàmì àlàbò ìrànà ọba. ọwọ́ tó bá ṣẹ́kù sí òun làbágàbà sí ní àjọbẹ̀ ẹ̀gúsí tó ṣẹ́. kó o sì lè hòtẹ́ kó o sì lè Nàìjíríà limited kó o sì lè properties. ibà ṣekúnlé. ẹni tó bá bàjẹ́ tán sódà ti débì ó láti mọ̀ pé owó ti wọlé sí bí Ògúnlé láfẹ́kàmì àlọ́fẹ́ ńlọ. àṣà ẹni tó ń fa ajé tán àbágàbà àti tí òde rájé rí tí òde fẹ́ rájé. ẹni wọ́n bá fa ajé tán ó làbágàbà àti tó dé ń gbàdúrà kájé jẹ́ tòun Ògúnlé láfẹ́ká alábìbẹ́ bẹ́rù sùn tó bá omi àwọn òbí ti wọlé sí mi. mo kí ẹ kú oríire Daniel ní kó sílé ojú kó sílé Daniel. ó yẹ ká ti mọ̀ pé tó bá ń jẹ́ Daniel àwọn tí wọ́n ti wọnú kìnìún orí Ògúnlé lágbàgàmì àlàbí tó ń jáde ní. wà á tún ní ìdá rẹ lọ wà á nígbà ní ìyẹn lù. ara àwọn kan Joseph ni wọ́n jí bọ́lá alálà àwọn máa ń lá. àmọ́ àwọn kan David o tọ́pá Goliath o. àmọ́ àwọn kan Samson tó kó sọ́wọ́ bẹ̀rẹ̀ lílà. gbogbo orúkọ kórúkọ làbàgàbà àti tá a bá ń jẹ́ kọ́nà ń jẹ́ kórúkọ òru wa ní báṣọ. Olúwa dá mi láàrin kó sílé èyí pọ̀. ẹ tó bá wọ̀ pé òun làbàgàbà àti àti mọ̀ pé èyí pọ̀. ó pọ̀ mọ́ ní báṣọ kò ṣe fẹ́ mú sá. owó náà bí kọ́ bí àjẹ́ náà bí gbé mi dúró. wọn nírú kú ọ bí owó làbàgàbà àti lágbára lọ́wọ́ nírú kú jáde Ojúmọ́ owó náà máa pa níbí wọn ní pànìyàn síbi Ògúnlé láàgbàgà lọ́ọ̀bí ámì. àti wọnú rúùmù
àdìpé ó standard àjùmọ̀ àti dé swimming pool àdìpé olympic size àti wọnú wọ́ọ̀lù tó jẹ́ pé tẹ bá fẹ́ ṣọjọ́ bí ẹni pàtí tó bá fẹ́ ṣe kó lè lábẹ́ka mi àlàbí ẹ̀ wá rí wọn. Hotel rooms fully air condition àyẹ̀wò gbogbo kan ló wà maximum security tó bá tó fẹ́ gbádùn ní bar ní swimming pool ìyẹn tó wà ẹ tí wọ́n fẹ́ ṣe pàtí òun làbágàbà sí o ẹ ò fẹ́ kàn dín stop ìyẹn ojú bọ́yà wọ́n tún ní ọ̀rọ̀ ibà sí òwe sí ẹjọ́ tó lè pààyàn bí 1000 kún lè ra àbágà kó sílé congratulations aláàbò kó sílé. ṣé pàṣẹ ọjọ́ ẹ̀gbọ́n alábí ọjọ́ ẹ̀gbọ́n ni o pàṣẹ Las Vegas pàṣẹ àríyá. pàṣẹ Chicago lórí èdè òrùṣọ ṣe bí ẹgbẹ́ ládùúgbò ìlú bàbá dé. ìyá ní ọjọ́ ní ọgbẹ́ ní bọ́ọ̀lù. Oslo Global Hotel and Suites ìyẹn nìyànà yẹsí lóògùn ṣe ìtàlàwí tó bá ń bọ̀ láti Ṣàngó ó wà lọ ọ̀rọ̀ sí tó bá ń bọ̀ láti Winners ó wà lọ ọ̀tún Òyìnbó tó bá ti yà wọlé kúnlẹ̀ làwàgà láti yànà yẹsí ó lórí jù 10-15 minutes lọ́wọ́ làwàgàbà ṣá wàá débẹ̀ Oslo Global Hotel and Suites ìyẹn ìyànà yẹsí ibẹ̀ náà ní àwọn àṣì ibẹ̀ láwọn yóò làwàgàbà ṣá nínú ọjọ́ Wednesday àánú kò jẹ́ ti àlàyé làwàgà ọjọ́ àánú jíbọ́ ọjọ́ àánú lè ní òkúlẹ̀ bá a sọ wọn. Àánú kó wá mi rí ìgbà wá sí fún ilé kọ́kọ́rọ́. Torí mo dúpẹ́ tí mo rí àánú gbà o, mo dúpẹ́ mo. Lórí àánú gbà. Mo dúpẹ́ lórí àánú gbà torí kò ṣe gbogbo ènìyàn lórí àánú gbà torí. Mo dúpẹ́ lórí àánú gbà. Káyọ̀sì sàmọ́ nígbà lórí àánú gbà. torí kò ṣe gbogbo ènìyàn lórí àánú gbà ọ̀kùnrin bá sọ. Lára iṣẹ́ wa ni ká ní swagi. Lára iṣẹ́ fújì bẹ́ẹ̀ sí ọ̀sẹ̀ jí pọ̀ ọ̀la. Fújì títí wa, fújì tàsíkò yóò lábàgàbà sí lásán. Lára iṣẹ́ wa ni ká ní swagi. O kò lè dúró ní 6. Àwọn tí ẹ làbágàbà àti kíná fẹ́ wò tó bá jẹ́ kó tún padà wá làbágàbà àti ń jọ mí tó bá tún wá òun láti ní òun tó máa fáwọn tí ẹ làbágàbà àti ara. alábòlá ọ̀gbọ́n Go Slow Global Hotel and Suites ìyẹn nìyànà yẹsí lẹ́kùn ṣètì Òyìnbó
tẹ́ ẹ bá kọjá ojú oré díẹ̀ ẹ súnwájú díẹ̀ ó làbágà wá sí ẹ sọdá sóbì ìkejì báyìí ẹ máa ráwọn ọlọ́ọ̀kadà jùlọ. ìwọ tó bá gbé mọ́tò ó fẹ́ relax sọ́dọ̀ àwọn ọlọ́kadà làbágà wá sí pé kọ́ mú ẹ lọ wọ́n á mú ẹ pé bí kí á ní ọgbọ́n. ẹ jọ̀wọ́ ẹ ń ta àdúgbò yìí ẹ dọ́gùn ẹ patronize wa kúnlẹ̀ láàbàkà láàbí pápápá ẹ ń ta àdúgbò yìí báṣọ ẹ jọ bẹ́ẹ̀ bá wá bí ẹ wá gbádùn ẹ wá ṣe fàájì ẹ má bára yín já níbi báṣọ ẹ jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkàn bá ṣe kúnlẹ̀ bá ṣe wá ẹ fi pàdé síta ẹ má fi pàdé sí fíjì wá kó sílé náà pè bí ọ̀rẹ́ làbágà wá sí wọn ṣe wọn fi ṣe stadium kó sílé náà pè bí ọ̀rẹ́ làbágà wá sí kì í ṣe 5 stadium kì í ṣe battlefield ẹjọ́ ẹ̀yọ́ ọmọ pẹ́ ẹ̀yọ́ ọmọ pẹ́ àdúgbò yìí òkun lè bá àṣùwà ọ̀rọ̀ àgbẹ̀kọ́ ní. Ayọ̀ ọmọ ológun àdúgbò òye òkúnlẹ̀ àbáta aláàbí bábábá. Ẹgbẹ́ owó pẹ́trol náà ń sọ òkúnlẹ̀ fún òkú àtọ́ ìgbà wá sí. Ọmọ pé àdúgbò yìí ẹ̀yọ́ ọmọ ológo ìyànà yẹ́sí ọlọ́ọ̀dọ́gà jíbọ̀ ọ̀la ẹgbẹ̀wọ́ patron náà ẹ̀sùn àbàṣọ ẹjọ́ lábìsí lọ inú ìdíkẹ́ máa nà agbẹ̀yìn ní ẹjọ́ bẹ́yìn náà bá débi òun làbágàbà àṣẹ máa rí tàǹsán ẹ̀rọ ní pété bá wá ní ẹ̀ nílé padà wọn ẹ̀ ní hesitate láti máa wá bí lójoojúmọ́ ẹyẹ tí ẹ tọ́ níwò ẹ tí ẹ wá sí kó sílé global suite and hotel lára ojoojúmọ́ ẹ wá gbọ́ wa rò náà ẹ máa rí maximum security guaranteed hotel yíyá aniba anisimiku antonio tó o bá ti wọlé gbogbo Africa kú ìsìn oúnjẹ gbogbo tó bá fẹ́ oúnjẹ tí ìlú ọba ní á ní oúnjẹ tí nàìjà á ní. kó o sí ẹ òótọ́ ọ̀rọ̀ gbogbo. ẹ̀yin tàdúgbò yìí ojú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ táwọn náà wá sí bí ojúmọ́ lábàṣọ wa alákọ̀ọ́kọ́ tá a gbọ́gbọ́ wá lọ́dọ̀ big mighty lọ́jọ́ yẹn bàṣọ lọ́dọ̀ big mighty èjì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìrò pé àwọn ọ̀ka làbí bábá wá ẹ máa wọlé àjọ àná ọ̀nà òkúlẹ̀ láàbá ká gbà wá sí lọ èmi àti ìjọ wà náà ní alábílà máka gbà wá sí asọ́lámà lẹ́gùn kí bọ́ àwọn. obìnrin ti dùn gbogbo orí àjọ wà àtúntò yẹ. ẹ̀yin tí ọ̀nà yẹn sí asọ́lámà lẹ́gùn kí bọ́ àwọn. mo ti lọ́mọ ọgbà ọ̀jú bẹ́ẹ̀. ẹ má ṣe ká ẹjọ́ fún ìjọba kò ṣe fún ó ṣe ká tẹ̀lé fún ìṣòro. ọmọ bá kì í ṣe pé àṣàyè ọlọ́bí bá
wọ́n ní táwọn àwọn onígbò bọ́ sí ẹ̀yìn. Àṣà gbogbo àdúgbò ló ṣe pa ló parun pa wọ́n lè fọwọ́ bẹ̀rẹ̀ sáàkó. ẹlẹ́nu tó lórí lánàá òun ìgbé tuntun tó lè gbé pàṣẹ ọmọ tó kàn ní ẹtí látọ̀ ní òun àṣàdíje. ẹrú bàtọ́ mọ́ òun àṣàdíje. Motivation lẹ́gùn torí bọ́ọ̀sì ẹ̀tún ìbọn ìdílé ilé ẹ̀tún àtọ́yí ẹ̀tún àtọ́wọ̀. ẹ ti jẹ́ lára ẹbí ọkùnrin. ẹ ti jẹ́ lára ẹbí ọkùnrin. ojú wo sọ̀rọ̀ ooo. ojú wo sọ̀rọ̀ ooo ẹ máa jó. báàsì ojú wo sọ̀rọ̀ ẹ̀tọ́. Global Hotel and Suites. Òun tó máa gbèrò àfojúmọ́ ẹgbẹ́ ìṣètò lówó ẹ̀ dáadáa gúnlé lábàgà ní àlàbò tó ní àwọn aṣèlú yẹn. Wọ́n fẹ́ gọ́mọ̀ kú òun lábàgà bá àṣìná ṣètò wa. Alábìṣiṣẹ́ wọn dáadáa torí jọ mí aláàbò kúrúkúrú. Ẹni tó ti ń tẹ̀lé pàṣẹ òògùn tìbẹ́tìbẹ́ ẹ ti rọrùn kì í ṣe ní kì í ṣàánà bí àmọ́ká àti àtìpẹ́ jíjẹ́. Ẹni tó dẹ̀bẹ̀ ṣe jọ ìwà ogun lé láàmọ́ká àjọwà náà ni o. Ìgbà sí láàmọ́ká aláàbò tó dé wá. Àlàbí ọjọ́ yẹn máa rí o bá ṣe fún. Ṣùgbọ́n láti wọ́n ti rò pé kí ni. Olùbàwọ̀ ọjọ́ mi ọ̀rọ̀ òpàgbà lọ́mọ tí wọ́n fọwọ́ sọ́ra àgbo ọmọ àgbà. Alábí ọjọ́ ẹ máa lè wá. Alábí ọjọ́ ẹ máa lè bàbá sí bàbá baraka. Lọ́mọ tí wọ́n fọwọ́ sọ́ra pé ọmọ wa ni. Gbogbo ìgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fún kẹ́mi ìtún ayé mi níbẹ̀rẹ̀ gbọ́gbọ́gbọ́rọ̀ àti lòdìdé wádìí ìṣòro olùkù lónìí ọmọ pẹ̀lú padà bí ọmọ tọ́sẹ̀ bó ti ẹ̀tí kọ́kọ́ ààrẹ òpin bó ti kọ́ ó bó ti ẹ̀tí kọ́kọ́ ààrẹ òpin bó ti jù bó ti rò pé òun jẹ́ àgbo ní kó tó jù kọ̀bàmì tó forúkọ rẹ̀ ní òwúrọ̀ sí ọlọ́bàdé lórúkọ mi ìbá fọ́nká yòrò. Alábí ọjọ́ ẹ máa lè wá sí wa. Alábí ọjọ́ ẹ máa lè bàbá àṣẹ bàbá ìyàwó. Àwọn jẹ́ ní ọmọ òun padà. Lọ́mọ tí wọ́n fọwọ́ sọ́ra pé ọmọ wa ni. Ẹ ò ní ẹ tí ó wà náà láti gbà ó. Ẹ ń gbé. Ẹ ò ní ẹ tí ó wà náà láti gbà. Bákan abẹ́lé òsì níjọ́. Tẹ́nu ni tó ń jẹ ìgbádùn kọ́kọ́ jẹ kó. Ara tó sùn ní kó sùn kọ́ súpà tó kiri. Traffic ayé ti tẹ́mi bá sọ ọ́ tí wọ́n mọ̀ ọ́. Ultimate Caterpillar. Lọ́wọ́ ẹ̀. Mo ti rọ́wọ́ ká tó bẹ̀rẹ̀ eré. Ó ti kọ́kọ́ ṣe nọ́mbà fún wa Ultimate Caterpillar. Thank you so much. Ẹ ò
ní àtúwò àná láti gbà dákọ̀ọ́ gbẹ́ni èsì níjàun tẹ́nu mi tó ń jẹ mi pa ìkọ̀ọ̀kọ̀ jẹ gálà àtọ́sùn ní bùsùn kan súnmọ́dé kiri tẹ́nu mi tó ń jẹ skọ́ṣẹ́ ìkọ̀ọ̀kọ̀ jẹ ṣíṣì àtọ́sùn ní bùsùn kan súnmọ́dé kiri. tẹ́nu mi tó ń tẹ̀ ṣíṣì ìkọ̀kọ̀ jọpọ̀ mọ́ àtọ́sùn ní bùsùn kan súnmọ́dé kiri kò sí lé òfin àṣẹ láì ó ti ń pa lára bàbá. traffic ayé ti gbẹ́ mi ibà sóò tí mo wọ̀ o. báyé mo wà mọ́rùn mo wà òye mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òwe láti gbà o. ẹni mẹ́ta lòdì fi hàn láyé máa sáré o má dẹ́ dúró o má jàkọ́ mọ́ní mẹ́kí máa ń ṣe láyé lẹ́ni àròpin bá padà bẹ́ni tó ń gbà yìí táyé péjọ tí lè rà fún nǹkan tó dé o. alábìyẹlẹ má lè má ṣùgbọ́n ìbọ̀lá tí ó ní òwe. pé kí ni. ìbá ọjọ́ ní ọmọ rẹ̀ padà àwọn tí wọ́n mọ̀ ọ́ sọ̀rọ̀ pé ọmọ rẹ̀. má dúró má jàpọ̀ wọ́n sáré àṣàjò òjòjò. má dúró má jàpọ̀ má sáré àṣàjò láyé. dúró má jàpọ̀ wọ́n sáré àṣàjò òjòjò. má dúró má jàpọ̀ má sáré àṣàjò láyé. torí báyé omi kòrò ẹ̀dá lè jáde wọn lá ọmọba káwọn ẹ̀ tó jà. káwọn ẹ̀ tó jà tó agbọ́jọ kòrò kan náà èyí a máa ṣe bí èso òdùkọ tó kú sínú ìgbọ́ ọtí. lórí ẹgbà sùn máa kórìnà pamọ́ máa ṣe bí èso òdùkọ tó kú sínú ìgbọ́ ọtí kákákóró tó ọ́ nìyẹn o kó wá fún ọkọ̀ òkúlẹ̀ ó dùn ó dùn ó dùn ó kú sínú ìgbọ́ ọtí ṣe bí tẹ́lẹ̀ náírà látúmọ̀ mi tó bá. má dúró má jàpọ̀ má sáré àṣàjò láyé. ẹgbẹ́ náà báwo ló ṣe 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 ní ẹ́sì wọ́n fi ẹjọ́ ìwò àbòyẹ náà ó máa rí ọmọ tó ní ìdílé iṣẹ́ nígbà wo lóore má fi ra ìrọ̀ rẹ̀ ṣòkò ó má lọ́rọ̀ jẹ́. báwo ló ṣe lè ṣàrí ẹ sí wọ́n fi ẹjọ́ ìlò àbòyẹ náà ó máa rí ọmọ tó ní ìdílé iṣẹ́ nígbà wo lóore má fi ra ìrọ̀ rẹ̀ ṣòkò ó má lọ́rọ̀ jẹ́. ṣọ́gbà tí ó ra èrò dáadáa tó tóbi. dáhùn àti kọ́rí orí. arábìnrin ẹ̀yìn náà. orí ìgbàgbọ́ ẹ gbọ́ lẹ́nu òtún àkùrùtù ìtì alẹ́. ọmọ kan ṣe gbogbo ọ̀rọ̀ táwọn bẹ̀rẹ̀ sọ ó máa ṣe ọ̀gá. ìjọba ọ̀gá ọba gbogbo àlùjọ. area. ó bá ṣe ọ̀gá. ọmọ orí. ọmọ gbogbo àlùjọ tá a bá rẹ̀ wò wá sára o. gbogbo sí àtàwọn abẹ́rẹ́ ṣe ó máa ń sí àgà. aṣọ táwọn abẹ́ rẹ̀ wò gbogbo èyí tá. owó bàbá rí
ẹrù táwọn àbá rẹ̀ jò. Ó bá ṣe ọ̀nà. Ó pọ̀. Kọ̀mọ́dì ẹ̀ Kọ́mọ ẹ̀ tán. yanyan. Báyọ̀yọ̀. Gbogbo sí ẹ táwọn àbá rẹ̀ ṣe pàṣẹ. Ó máa ṣe àdá ọ̀rọ̀ láàsì. Ó bá ṣe ọ̀nà. Lẹ́gbẹ̀ẹ́. Aláàjì. Alájà Aláàjì. alájì Aláàjì ti. fresh alájì ògùn ló bá sí. Aláàjì ti. Kọ̀mọ́ bọ̀ díẹ̀. Kọ́mọ ẹ̀ tán. Yọ̀nyọ̀. Pátápátá. Ọ̀yọ̀yọ̀. Ọ̀rọ̀ táwọn àbá rẹ̀ sọ òun wá sẹ́la o. Amúlùdù. Mi ìgbà sọ̀rọ̀. Ọ̀tọ̀ ní ìlú kò dùn ẹ̀. Amúlùdù. Mi ìgbà sọ̀rọ̀. Àwọn ọ̀tọ̀ mọ̀ mi. Wọ́n kú sí kí ni ìtayín láéláé. Bàbá ọba Ìbáṣepọ̀. ó pọ̀. Àwọn tó mọ̀ mí, ọjọ́ ní ìṣẹ̀lẹ̀. Abíbújì náà mọ̀ ó. Ó ní màá ní. Ìlọ bíṣì. Ó tọ́ pọ̀lọ̀ lọ́jọ́ sí. Ó ní màá ní. Ọmọ bọ̀ sí lọ́kẹ́. Ó ní màá ní. Ó gbà lẹ́nu lọ́dọ̀. Òní. Ó gbà lẹ́nu. Kà á síwájú. Ó gbà lẹ́nu lọ́dọ̀. Ọwọ́. Ìgbẹ́ máa tó ti Ẹ̀hún. Máa ṣe rí tẹ́lẹ̀ tí wọ́n ò bá bá wà. ọjọ́ bá ní ìwé lọ́wọ́. Ìwé kí ló ń ṣe ọ̀hún náà gbọ́ yé. Ìgbà máa sùn, ló máa sùn tán, ẹ ti ká bọ́ọ̀dì. Kókóró. Igi tí ò ń lò. Ẹ jẹ́ ká fi dáná ni, Iná tí ò náà wà. ẹ jẹ́ ká bomi pọ́nì, Owó mi. ẹ jẹ́ ká fi pọ́tì ni, Ọtí tí ò sírí ọ̀. ẹ jẹ́ ká pè fọ́mọ líle, ọmọ líle ṣe òwúlò. Ẹ jẹ́ ká má ṣàdúrà fún Ọmọ ẹni ò ní. olùkọ́. Táwọn ló ń fa ẹkún òpa ọmọ ipa ẹ̀pà. Ọlọ́jọ́ tí ọ̀rọ̀ tí àwọn òkòkò ní aláwọ̀ ikọ̀ pásọ̀ ẹgbẹ́. Tó bá sùn tán, ẹ ti ká bọ́ọ̀dì. Ọmọ burúkú lọ tó pa ọ̀pá. Ọlọ́jọ́ Ọlọ́jọ́ tí ọ̀rọ̀ tí àwọn òkòkò ní aláwọ̀ ikọ̀ pásọ̀. Kò sílẹ̀ náà. Kò sílẹ̀ tẹ̀ ọ́. Iye ni ìyànà yẹn sí.
lọ́kùn state tí òkú lè yàrá ká ò bá so kò sílé global hotel and suite èèyàn kúnlẹ̀ náà bá káwọn ṣe sí o olúwa dá mi láre àlọ́gbọ̀n bá ká èèyàn kọ̀ǹpútà bàbá èèyàn ti jẹ́bọ́ tó kọ̀ fún jìnnì ṣe ògiri ojú ilé tẹ̀ rí yẹn o. ògiri ojú lẹ́tẹ̀ yẹn kò sófin ìjà lọ láì ṣàyírí láì lábọ̀ fún òpému ọmọ jẹ́ náà jọ ẹ̀yìn òkú ojú mi ọ̀rọ̀ níyìn tó ń sọ bá a sí àgbà ìjọba náà. bó ọ̀ṣọ́rẹ́ kí ni èèyàn ṣe ó tún tẹ̀tọ́ olórí ìbáṣe ń pèdè ìmọ̀lá òdágájá. torí mo wá tata ní ilé ayé yìí làṣẹ máa ń ọ̀rẹ́ òdodo bá sọ. Kójọ kan o. Ó ti tẹ́. Ó yẹ gáàsì. Màá gbọ́ Dèmí Tásọ̀rọ̀ pé òdo dá. Ẹ kì í ní ẹ̀sà mi bọ́ọ̀lù ìwò. Ìyẹn bàbá ọpẹ́. Ìyẹn tó ní ìjọba. Ẹlọ́nà torí òtútù ṣáàní ìbáṣọ ṣe. Òpó tó fẹ́ sọ̀rọ̀ dúró báwọn lọ̀tẹ̀ báwọn. Tọ́ba wọn ni tó wà, wọ́n ti gbé Julius Berger, wọ́n ti ní bọ́ọ̀rù kúrò, ìbáṣe bọ́ọ̀rù pààrà, orí balẹ̀ wáyà, wọ́n ti ní bọ́ọ̀rù ojú mi ṣùgbọ́n ọlọ́run. Àwọn kẹ́ni bàárà ní ọmọ ẹgbẹ́. Alukura nínú ògbà. Kábà ní òjẹ́, Adújá tún ní òṣù. Àwọn tẹ́lú wà ní òmòdó. Kábà ní òjẹ́, Adújá tún ní òṣù. Alukura ní ògbà o. Bẹ́ẹ̀ bá a sùn àwọn. Alábìrì làwọn ẹ̀ka. Ọmọ ìdè gbòdìdè Bàásílà tí ó ní kẹrẹ o. Bàásì. Láwọn. Bàbáṣọ àwọn àtúníbejì ìbejì ṣọlá àtúníbejì àtẹnusọ ọgá ńlá àṣebejì ní kúlẹ̀ láàbàkàrà bí ojú wa ìbejì tó sọ̀rọ̀ tipẹ́tipẹ́ àtúní nínú NPF àṣẹ Nigeria Police Force ìbejì àtọ́bíṣe sálọ kúlẹ̀ láàbàkàrà bí ojú wa ti rí. Bàbáṣọ àwọn àtìrúnmú alámìíràn lára àgbà ẹ̀sán àwọn alẹ́ orúkọ ẹ̀ tó wéré gbogbo ìdè gbòdùgbò Bàásílà túrú pé o. Bàásílà ìfọkànbalẹ̀ aláàbí Bàásílà ló fi bọ́rin confidence láyé nínú lẹ́yìn ìgbìmọ̀ láwọn tèmi bá ń pè mí o bàbá rí mi náà ń bọ́sọ̀ ẹ̀ Bàásó wọ́n ní Bàásó fi confidence going àbádẹ́ fi confidence show ẹ̀yin tèmi ẹ bá ń fi sáré pẹ́ Bàásó gbogbo orí ti pẹ́ ọ̀gọ̀ pẹ̀lú confidence mi náà ní ìkọ́ni o akẹ́bà jẹ́ o akẹ́bà jẹ́ o mọ́mọ́ o bá a lọ gbọ́dọ̀ ẹ̀yin ìjọ Bàásó ó yà ìṣe ká inú ẹ̀ ni o ó yà strong
ó yẹ kọ́kọ́ àtúntò láti rí recognition tó fi lórí creative kọ̀wé ó yà tó rí bẹ́ẹ̀ ó yà ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀. As per many people don't care about social. But they all know as you. If I see you, you be a consulate. Global hotel and suit. Ìlànà yẹn ṣe ẹsẹ̀ ọ̀làbọ̀gbọ̀n. Gbogbo ẹjọ́ bá fẹ́ wá bí. Ayé gbàyìn lára bàkàrà àgàtà tó bá fẹ́ ṣe fàájì lásán. Ilé agbára níbí ajíwọ́lá ẹsẹ̀ ọ̀làbọ̀yà. Ẹ káàbọ̀ sílé agbára pàṣẹ ẹ̀kọ́. Ṣé ní mo lẹ́rù kú lórí ní Cyprus? Wọ́n ní ìgbẹ́ ìmáa ṣẹ̀tẹ̀ fún apá. Àwọn ni wọ́n kárí ṣe dáṣọ fún ìwé apá. Ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, bọ́ọ̀sì, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, ọ̀gá ńlá, bọ́ọ̀sì. Sọ fún gbogbo mi sí bọ́ọ̀dì ilẹ̀ nù. Wo àtúntò kan lu àdúgbò ẹ̀ ṣe. Òkè ẹ̀ṣọ́ tí. Tó bá jẹ́ bákan náà lò bàbá yín kó jẹ́ wà. Ìwọ̀n tí o kọ́ pé ọ̀tọ̀ kọ́ bí. Bàbá yín kó jẹ́ wà. Ìwọ̀n tí o kọ́ pé ọ̀tọ̀ kọ́ pé. Àwùjọ àwùjọ àti èyí mọ́. Aláṣẹ lẹ́yìn aláṣẹ ẹ̀rọ bàbá àgbà bàbá kò sọ. Ọba níwájú ọba lẹ́yìn ọba tuntun. Ọba tó sọ̀rọ̀ àdàní òyìn wá. Ọba tó kí ọba ti sálẹ̀. Àtẹ̀rẹ̀ ìyẹn ìtẹ́lẹ̀ tọ́sán ìyẹn ìṣẹ́ṣẹ́ ojú owó rí. Ọlọ́run ò ṣe ní bàbá. Èèyàn kọ́ ló ń pẹ́ bẹ́ẹ̀ ládùúgbò tí wá. Ní ìkẹjà rẹ̀ mọ́ hàn lé bá ṣe. Ìyẹn níyànà yẹ sí ṣíṣọ́. Olùmọ̀ọ́kẹ́ olóòlùkẹ́kẹ́ olóòlù ẹ̀ olùwàfẹ́ olùgbà ángẹ́lì mi ìmọ̀ ọ̀gbọ́n ní ara ọmọ iná ń pè ó ìlànà wọn ní káwọ́ lórí àsìkò yìí níbi àbá ọgbẹ́ni iṣẹ́ ní àná yẹ sí kó sílé ìwé bá hotel and suit ìyànà yẹ sí Lagos State tóní on the 3rd of August ọjọ́ Wednesday àkọ́kọ́ ọjọ́ àná àkọ́kọ́ inú oṣù kẹjọ ọdún láàbàgàrà bí òyà 2022 orígun ẹ̀rọ tó bí ángẹ́lì nínú ọgbọ́n ọ̀run bàbá ẹ̀rọ ń sọ káyọ̀ fún dúró sílẹ̀ àtòrìṣẹ́ ìjáde ìjáde òtún wa oṣù àwọn ọbẹ̀ òkú lórí àbàgà òtá máa ń parí. Àdìgá tó rí àwọn ọ̀gá tó wọ̀ àdìgá tó dé àwọn ọ̀gá tó wà agbẹ́ kí a tó tẹ̀ àṣọ kí a tó sọ agbẹ́ká tó tọ̀ ọlọ́run náà gbé bẹ́ẹ̀ wá sí rárá.
Ibi tí bàbá ojú ẹni gbọ́ngàn ò lè débẹ̀. Ádá àjòkó ọ̀la sọlọ́wọ́ bá mi jòkó ẹ o. Ọlọ́run nìkan jí bẹ́ẹ̀ ní mímọ́ pé kò ṣe ń bí ìṣòro apá ìtakùn lórí ọ̀gá. Àlejò pírẹ́sìdẹ́ǹtì kan bàṣọ kí wọ́n ẹ̀ máa tẹ́ wa lọ́rùn bá àṣeyá wọ́n ní wọ́n ṣe impeachment fún bàṣọ ẹlẹ́yìn gọ́ọ̀nà kan kì í ṣe tó ń ṣe kó má táwọn aráàlú lọ́rùn bá àṣeyá káwọn house of assembly ìkúnlẹ̀ kàn ṣe impeachment fún bàṣọ ẹlẹ́yìn speaker àjìbọ́lá bàṣọ ẹlẹ́yìn president àdúgbò yóò ẹlẹ́yìn ọlọ́ọ̀gá Pasuma ìyìnbọn kẹ́tù sọ pé òun fẹ́ mọ́ ọlọ́run bá nìkan láàbàkàrà pé ojúmọ́lá ní kò ṣe lékò lórí ọ̀gá àjòkó ọlọ́láàbàkàrà sóòtọ́ tó wà kàbíyàn sí ó. ní abúlé yìí lọ́wọ́ sáàtì ẹjọ́ ojú náà kẹ́kọ̀ọ́ oníṣẹ́ ogun ìgbà. ẹ̀wọ́n lára ẹ̀yìn ìbájọ́jọ́ ẹ̀wọ́n lára bíṣọ́ ẹ̀yìn náà lọ́sọ̀ àná bí wọ́n mọ̀ sáàmù láláwọ̀ sáàmù akẹ́yìnbó ẹ̀rọ àbá sẹ́yìn náà bá tí wọ́n ìdárúkọ àyà o ọmọ tàbí náà tún yọ lórí ọba múlú láyé ìyé lórí ẹ̀ ọ̀rẹ́ tàbí bá kú lọ́wọ́ ní kì í rí ìbọn ṣoṣo ọkọ̀ tàbí bá kú fún àbẹ́ ìtòrí tó kọ̀ ọmọ ya àná obìnrin iná ogun ló bá tó. dáre àkọsílẹ̀ ọkọ̀ ọmọdúnbọ̀ ọlá bàbá ṣẹ́gun ọmọṣẹ́ bàbá ìsìnkí ọmọṣẹ́ dáre jáde wọn pé ògbó ogbó sílé ìlàgbé sílé ni wọn pé ọkọ̀ dúpẹ́ ọ. orúkọ ìyàwó kan lẹkọ síbí àwọn mẹ́ta ló mú wá kí mi kúnlẹ̀ lára àbájá ayọ̀ kan lẹkọ síbí ẹ̀yìn akọ̀wé ṣẹ́ nọ́màṣá ẹ̀kọ́ sílé ẹ má ṣe kó mi yìí síta bàbá ọpẹ́ àwọn mẹ́ta ló mú wá kí mi ní bàṣọ ojúbọ ẹ̀yọ̀ kan lẹkọ síbí oṣù ọkọ̀ títí ọkọ̀ tí mo kú ó ti pé orí ọkọ̀ títí ọkọ̀ tí mo kú ó jẹ́ kó sílé èèyàn mi làwọn àgbà mo ṣe darí. bá a tọ́jú kábíyèsí grandpa kọ́nà àkọsílẹ̀ bá a tọ́jú kábíyèsí bàbá oyè tó máa dé ní ìhòòhò ra àbáwá dáadáa jùlọ lẹ́nu ìtọ́lá àkọsílẹ̀ sọ́wọ́n bá ní ọmọ bá ní
ọmọ balagbó sílẹ̀ náà rí làwọn ọ̀ṣẹ́ wọn dúpẹ́ kábíyèsí wọn yé agbésílẹ̀ lè lé ọmọ ìjẹ̀ṣà ní ìjẹ̀ṣà onílẹ̀ omi ìjẹ̀ṣà onílẹ̀ omi. bá a tọ́jú ọba ọlọ́lọ́pọ̀ fọlọ́pọ̀ ìyẹn ní ìjẹ̀ṣà kúnlẹ̀ láàbàkà bàbá tó bí ẹ̀rọ wọn agbésílẹ̀ ní ìwọ́gbọ̀rọ̀ ṣe dára ọkọ̀ títí ní ìwọ́pẹ̀ ìyẹnjú wọ́n ọkọ̀ mo dúpẹ́ tọ́jú káàbíyèsí Israel Majesty ọba Ìdòwú olómi ìtútù bàbá ń kọ́nà máa tọ́jú káàbíyèsí Israel Majesty Nasiru ọlọ́dún gbogbo tọ̀dọ̀ máa tọ́jú káàbíyèsí Lucas ọlọ́fin ni wọ́n pè bàbá káàdé pẹ́ lórí bàtọ́jú DPO Ọbásanjọ́ police station olórí ogun Ọbásanjọ́ police station tọ́jú Tyson dáadáa èèyàn Tyson ìrìnàṣọ àwọn ewé solution ìrìnàṣọ ìyàwó Mercyland CDA Owódé Mercyland ilẹ̀ CDA lóde máa tọ́jú sí mi ọ̀làwòye community ọ̀làwòye community fi sí mi o tọ́jú ìfẹsọ̀wápọ̀ dáadáa gbogbo àwọn ìfẹsọ̀wápọ̀ nǹkan náà o àwọn akóredé community sì ti nǹkan náà lábàkà mi.